oyún ìbejì ló wà níkùn ọmọ mi tọ́lọ́pàá yìnbọn pa. Ìyá Ọmọbọ́láńlé ló sọ bẹ́ẹ̀. Mi ò ní rí lọ́ọ̀yà mi mọ́, wọ́n ti gbà á lọ́wọ́ mi o. Wọ́n ti gbà á lọ́wọ́ mi. Oyún ìbejì ló wà níkùn ẹ̀, wọ́n pa á tògótògó. Ó fọmọ ọdún 5 sílẹ̀ fún mi. Ọmọ tí mo ti ń wò, tí mò ń rè bọ̀ láti kékeré. Mo ṣiṣẹ́, mo jìyà lórí ẹ̀, mo kiri ọsàn dánwò. Kò sí nǹkan tí mi ò ṣe títí tọ́mọ mi fi di lọ́ọ̀yà. Àsìkò tó wá jẹ́ ìdùnnú fún mi. Ìwọ Ọlọ́run o, jà fún mi o. Mo ti fi sílẹ̀ fọlọ́run o. Ọlọ́run á jà fún mi. Ọmọ kan ṣoṣo tó kù mí kù ni wọ́n padànù yìí. Ṣùgbọ́n mo ti gbọ́ o, mo ti fi sílẹ̀ fọlọ́run o. Èyí ni díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn àti ìdárò tí abilékọ Sàlámì tí í ṣe ìyá olóògbé Ọmọbọ́láńlé Rahim tí ọlọ́pàá yìnbọn pa nípa ìkà lọ́jọ́ ọdún kérésì ọjọ́ àìkú Sunday ọjọ́ 25 oṣù kejìlá yìí lábẹ́ bíríìjì àjà lérékùṣù Èkó sọ lásìkò tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Abíọ́dún Àlàbí àtàwọn ẹmẹ̀wà ẹ̀ ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí olóògbé náà. Láìka bí wọ́n ti ń rẹ màmá àgbàlagbà náà lẹ́kún tó, níṣe ló ń sun ẹkún àsunwà. Ọgbẹ́ ọkàn gidi sì nìṣẹ̀lẹ̀ náà jẹ́ fáwọn mọ̀lẹ́bí ọ̀hún. Níṣe ni gbogbo agboolé wọn kan gbìnrín-gbìnrín, àtonílé àtàlejò tó sì wà níbẹ̀ lójú wọn kọ́rẹ́ lọ́wọ́. Ìyá Ọmọbọ́láńlé tún sọ pé lọ́jọ́ Monday, ìyẹn ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí, ọmọ mi wá bá mi níbi tí mo ti ń sunkún. Ó ní, "Grandma Ìjú Ìṣàgá, mo rí yín lánàá tẹ́ ń sunkún. Ẹ má sunkún mọ́. Ṣé nítorí mọ́mì mi ni? Pásítọ̀ Jerry ti ní kò sóhun tọ́lọ́run ò lè ṣe. Màmá àgbà, ẹ yéé sunkún." Ló bá bẹ̀rẹ̀ sí í fọwọ́ nu omijé nù lójú mi. Ṣé wọ́n ti gba ọmọ mi lọ mọ́ mi lọ́wọ́ náà nìyẹn? Ó kọjú sí ọkọ ọmọ ẹ̀. Olúwagbénga, ò rí ìfẹ́ ẹ mọ́. Ó mà ṣe o. Iná ọmọ mà jó mi o. Iná burúkú lèyí o. Títí dàsìkò yìí lọ́kan òjọ̀kan ọ̀rọ̀ ìdárò ń rọ̀jò lórí ìṣẹ̀lẹ̀ aburú ọjọ́ kérésì ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ náà ni ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ ní tẹ̀sán àjíwè lájà lágbègbè Lẹ́kì, ASP Drambi Vandi, fìbọn dá ẹ̀mí agbẹjọ́rò ẹni ọdún 41 náà abilékọ Ọmọbọ́láńlé Rahim légbodò toyúntoyún, tí ikú gbígbóná yìí sì ti fòpin sí ìrètí obìnrin arẹwà ọ̀hún láti bímọlé ọmọ kan ṣoṣo tó ní. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.